Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí wa kíkí tọ́lá àti kíkí tọ́lá. Àkọ́kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, gbogbo àwọn bàbá pátápátá, gbogbo àwọn bàbá yẹn pátápátá bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn àti bó ṣe yé àwa náà mọ̀ yẹn, tí wọ́n gbé iṣẹ́ ẹ̀sìn dání, tí wọ́n gbé iṣẹ́ pé kí a máa kọ́ ọmọ kéwú tí wọ́n gbé dání. Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo wọn. Ìkàlẹ̀ wọn tó ń bẹ lóde tèní bí ò ṣe parẹ́ òun, Ọlọ́run má jẹ́ ó parí títí láéláé. Lórí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilory As-Sudani tí wọ́n jẹ́ àáfàá àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá. Ọlọ́run jọ̀ọ́, bàbá wa Sheikh Adam, Ọlọ́run bá wa dẹ ilẹ̀ rí fún wọn. Má jẹ́ kí ààyè wọn, Ọlọ́run má jẹ́ ó parun. Ọlá Al-Qur'an. Now, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, gbogbo ibi tó bá bọ́ sí, mo fẹ́ kẹ́ ẹ dákun. Bẹ́ẹ̀ ṣe máa ń bá mi fi etí ìfẹ́ gbọ́ yẹn, ẹ bá ń fi etí ìfẹ́ gbọ́. Fídíò tí mo wò nípa àfáà ìmáàmù Ògbómọ̀ṣọ́, mudhikun jiddan, kò pani ní ẹkún, ṣùgbọ́n ó pa mi ní ẹ̀rín púpọ̀. So yóò wá máa wá wo level of understanding ìmáàmù náà wípé àṣebà tí ẹ ṣe ń wo àfáà yìí tẹ́lẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀, látara àlàyé tá a fẹ́ sọ lé lórí. Àkọ́kọ́, nínú ẹ̀kọ́ tá a kọ́ ní ìsàlẹ̀ níbí báyìí tí àfáà Ìmáàmù Ṣáfi'í tó sọ, ó ní fa'idha nataqta fala takun mikthara. Tó bá fẹ́ máa sọ̀rọ̀, má máa jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jù, máa try láti máa listen to the others. So ní táwọn ẹlòmíì náà bá sọ, máa gbọ́, bóyá tíwọ náà bá tún gbọ́ yẹn náà wàá fi kún nǹkan tíwọ náà fẹ́ ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe project ní university, and I think Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí náà ti pass through nǹkan tí mo fẹ́ sọ yìí. Ó ń ṣe ọgbọ́n orí ti ẹnìkan, ó ń ṣe ọ̀rọ̀ ti ẹnìkan ló máa kó sínú project. Wàá lọ mú ọ̀rọ̀ àwọn ẹlòmíì táwọn náà ti ṣerú nǹkan bẹ́ẹ̀, wàá wá kó gbogbo ẹ̀ papọ̀. Ìyẹn lèèyàn fi ń padà di ọ̀jọ̀gbọ́n èèyàn. Ṣọ́rọ̀ mi yé bẹ́ẹ̀ yẹn. So now, nínú ọ̀rọ̀ àfáà wa Aba Zaid Zarruj, òun náà sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní rubbama salima miktharun aw uqila lahu yasar. Ẹni tó bá ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jù, ayé ò mọ̀ tètè máa rí, wọ́n mọ̀ rí àṣìṣe ẹ̀ púpọ̀. Náà ibi tí mo wá fẹ́ lọ rí gangan, ìfẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ jù. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ wípé ẹni bá jẹ́ Thanawi, ó dà gẹ́gẹ́ bí ẹni tó jáde secondary school ni. Fine, it is truth, òdodo ọ̀rọ̀ ni, kò jù bẹ́ẹ̀ lọ lóòótọ́. Ṣùgbọ́n a lè fi àlùbáríkà kéwú, a lè fi wéwèé láéláé. Àwọn Sheikh Adam yẹn rahimahullah, wọn kà tó Thanawi o. Àwọn àfáà tiwa tó tiẹ̀ kó àwa, ṣàhádà rọ́bíà ni wọ́n ní. Ẹlòmíì ò tiẹ̀ tún ní gan nínú àwọn àfáà tó kọ́ wa, tí wọ́n sì mọ̀ wọ́n, tí wọ́n sì jíṣẹ́ Ọlọ́run káàkiri àgbáláyé. Tẹ́nìkan wá sọ pé Sheikh Adam láyé ìgbà yẹn Thanawi ò tí ì dé, ebi sponsor tó dáa táwọn bàbá yẹn náà ń kà ń gbà yẹn, táwọn náà máa ń kà tó jẹ́ pé equivalent with ṣàhádà Thanawi ti Jami'i nísìn. Bó ṣe rí nígbà yẹn náà lórí ìsìn. Àwọn bàbá yẹn secondary school tí wọ́n kà ń gbà yẹn, a fi wé déédéé ẹni tó ní degree holder nísìn. Ṣùgbọ́n àṣeyọrí táwọn ń produce jáde, àwọn tó jáde secondary school gbà yẹn, àwọn tó ní degree holder tó ní pẹ̀lú professorship yìí náà rí ṣe o. Alhamdulillah pé àwa náà ń ṣe novice nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ọlọ́run ní káwa náà ká tẹ̀síwájú. Ṣùgbọ́n point of correction, kí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó ṣàtúnṣe ọ̀rọ̀ yìí o. Ẹni tó jáde ṣàhádà Thanawi, ṣàhádà ńlá ni. Kódà béèyàn bá ní ṣàhádà Thanawi, tọ́lọ́run bá ní kó rí nǹkan tó yẹ kó rí mú bẹ́ẹ̀, ẹni tó lọ jámíà yóò dé, yóò tún wá tọ́ kí yóò tẹ̀tẹ́lá kí síwájú ni. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí, dókítà kan tí ní dárúkọ wọn nílùú kan, àwọn náà sọ́njọ́ kan náà rọ̀ wọn wípé ìmáàmù kan, àfáà kan níbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí ń tún nǹkan ṣe, kéwúre ò sì pọ̀. Ìfi kàbùkù rẹ o, ń pọ́n lé ni. Àwa náà la sì mọ̀ lóòótọ́ pé kéwú ni yóò pọ̀, tá a mọ̀ dáadáa lóòótọ́. Ṣùgbọ́n ṣàhádà lẹ́ni. Kí ẹ wá ní ṣàhádà PhD,
kó ní lọ́wọ́ kò túmọ̀ sí pé ó lè defend PhD ẹ̀ yẹn o, kò túmọ̀ sí pé ó nímọ̀ nǹkan tí kinní yẹn kó sínú o. So ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á máa ṣọ́ra. Ṣàhádà sánàwí téèyàn bá ní ó tó jẹ, kódà ṣàhádà ìdádì rọ́bíà wàlọ́hì ó tó jẹ tí ò bá ti kọjá ìyá ara rẹ̀, tó bá ti jẹ́ pé àlùkùránì ló gbé dání, ó fẹ́ máa kọ́yàn nínú àlùkùránì. Kódà téèyàn bá mọ lẹ́nìkan tó jẹ́ wípé kò mọ̀ ju àlùkùránì yẹn lọ, àlùkùránì nìkan, odidi ìmọ̀ ńlá ni tó mọ̀ bó ṣe yẹ kó mọ̀, kò ń ṣe àlùkùránì ọlọ́bẹ̀ yọ irọ́ lásán o, tó mọ̀ àlùkùránì tó lè ká dáadáa tó sì lè fi kọ́ ọmọ. Kí là Nábì sọ fún wa, ó ní khairun nas man ta'allama al-Qur'ana wa 'allamahu, ẹni tó dáa jù nínú yín náà lẹni tó ń kọ́ àlùkùránì tó mọ̀ tó sì tún kọ́ àwọn èèyàn. Ànábì ò dárúkọ ẹni tó ní PhD holder, kò dárúkọ ẹni tó ní master, kò dárúkọ ẹni tó ní professor. Tó ti yé, ẹjá dákun torí Ọlọ́run, ẹjá ṣàtúnṣe ọ̀rọ̀ yìí o, kí ẹ má jẹ́ kí kéwú kó sú àwọn èèyàn, kí ẹ sì má jẹ́ kí àwọn èèyàn tàtàrà yín kí wọ́n ṣe Ọlọ́run. Abẹ́ Ọlọ́run bá yín kí ọlá bí ẹ ti sọ̀hún, èmi nígbàgbọ́ wípé àṣìsọ ni, ṣùgbọ́n Ọlọ́run ó tún gbogbo wa ṣe níbi tàbá kù sí. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin.